Ọlọ́run ni ó ṣàánú Mercy Aigbe níbi tọ́wọ́ kọ lọ yìí o. Ọmọbìnrin yìí ó ti dọ́kọ délé dálímọ́. Ìyàwó àkọ́kọ́ tí Kazim Adeoti fẹ́ ń lẹ̀ ń wò tí ń jó inú ilé kan náà. Òun ni Mercy Aigbe náà ti ya fọ́tò lórí stẹ́ẹ̀pù kan náà. Òun lòun náà ti ya fọ́tò yìí. Fọ́tò méjèèjì tẹ́ ń wò yìí àbí fífi fọ́nrán tẹ́ ń wò yìí méjèèjì ìní ti ń dá wọ̀wọ̀ lẹ̀ nínú ilé ọ̀hún pẹ̀lú bí ìyàwó àkọ́kọ́ Aṣíwájú culture torúkọ wọn jẹ́ Aṣíwájú culture ìyàwó Kazim Adeoti tó ti tú fọ́nrán pé irú àrífín ilé ìyàgbẹ́ wo leléyìí, ilé tí mo forúkọ mi tí mo jẹ́ pé èmi mo ra gbogbo tí ń bẹ́nu rẹ̀, interior decor ni o, gbogbo picture tí ń bẹ lára ògiri, gbogbo oríṣiríṣi nǹkan mèremère tí ń bẹnu ilé ó fi mọ́ bẹ́ẹ̀dì tí àwọn méjèèjì ó fi mọ́ gbora wọn mọ́lẹ̀. Èmi mọ́ra kí a ní fáàrí yín ìwọ ọkùnrin yìí ọmọ lójú tì Kazim Adeoti ó ní ìyàwó rẹ̀ àkọ́kọ́ ní ń bá wí. Ọkọ náà tó wá lọ ó ṣe ń tẹ́nìkan ò ṣe rí èèyàn fàǹdà rántí yùlù àti ẹ̀dọ́ṣe bó ṣe póòsì ìyàwó àkọ́kọ́ àtẹ̀kejì inú ìfẹ́ jọra wọn pẹ̀lú bí Kazim Adeoti ó ṣe póòsì àwọn méjèèjì ní orí Instagram rẹ̀. Tó ní ìkan ìyàwó àkọ́kọ́ first wife, ìyàwó ẹ̀kejì second wife. Wàhálà lọ̀rọ̀ polygamy yìí ọ̀dàlẹ̀ pẹ̀lú báwọn ìyàwó àkọ́kọ́ ṣe ń sọ pé irú rándanrandan wo ìgbà wo lẹ fẹ́ yàwó èmi àti ẹ sọ̀rọ̀ pa á fẹ́ ìyàwó mi ọ̀pọ̀ ọ̀fẹ́ ìyàwó mi lé mi àti wípé gan-an oríṣiríṣi ńlọmọbìnrin ń sọ. Ẹ mọ̀ ká ẹ rí Ọlọ́run ó ṣàánú wa ni. Mercy yìí ń gbòòrí àwọn ọkùnrin lẹ̀ tọ́pọ̀ tí wọ́n lọ níyàwó ńlẹ̀ ọba ò sì mú kan nù bí ọwá torí bọ̀ ìyàwó wọn bá tiẹ̀ jẹ́ ń bẹ̀ o. Ó ṣe olórí gbọ́kọ lọ́kọ làwọn èèyàn ń sọ. Ṣé ọ̀wá fẹ́ jọ gàtẹ́ kò jọ gàtẹ́ báyìí? Ẹgbọ́n tí ọmọbìnrin ń sọ ó sọ̀rọ̀ lọ ẹ bẹ́ẹ̀ rí ẹ mọ̀ ká YORUBAREPORTS náà ni àfikọ́ Ọlọ́run ó ṣàánú wa àwọn ọmọ wa Ọlọ́run má jẹ́ torí bọ ilé ibi tí wọ́n ti forí jálé àgbọ́n.